Bagan yẹn ní agbára gan. Mo jẹ́ ọmọ kan tó jẹ́ pé ìyá tó tọ́ mi, ìyá bàbá mi ni mo mọ̀, àti ìyá àti bàbá. Torí pé wọ́n jìyà gan lórí mi. Iṣẹ́ tí wọ́n fi tọ́ mi lọ sílé ìwé pẹ̀lú mi àtàbúrò mi, mo believe ẹ̀ bọ́ kọ́lọ́n bá mi forí jì ìyá náà. Wọ́n ti dẹni tí wọ́n ti bá wa, wọ́n ti fi kú ṣàgbà wa. Torí pé àwọn mo fẹ́ lè sọ pé kó wa gan náà gbà kú. Kò sí àyẹn jìyà gan lórí wa gan. Fẹ́ pé ọmọ ọ̀dọ́ alámọ̀lá náà ṣe tó dẹ̀ jẹ́ nǹkan bí ẹ̀gbẹ́ ọkàn fún mi. Ẹ̀yin tèmi nílé lóko àti lẹ́yìn odi, ṣàlàáfíà ni mo bá yín, àkúdédé wòyí, àkúdédé àsìkò yìí. A kí àwọn ẹbí, ará, ọ̀rẹ́ ti bàbá Suebebe tó jẹ́ kan lára àwọn eléré orí ìtàgé tó dolóògbé níbi ọjọ́ bíi méjì sẹ́yìn. A kí wọn pé wọ́n kú àtẹ̀mọ́ra. Bó tilẹ̀ jẹ́ wípé kó tó di wípé bàbá yìí kú, awuyewuye pọ̀ lórí ọ̀rọ̀ wọn látàrí àìsàn tó ṣe wọ́n àti ibi tí wọ́n ti lọ gbé wọn kó tó di wípé wọ́n gbé wọn lọ sí ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel. Bó tilẹ̀ jẹ́ wípé pásítọ̀ Àgbàlá Gabriel ó jáde láìmọye ìgbà wípé kí àwọn ẹbí bàbá yìí kó yọjú sáwọn, ṣùgbọ́n àwọn ẹbí bàbá yìí ò yọjú kó tó di wípé bàbá yìí ó jáde kúrò láyé, ó ṣeni láàánú. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o, ìkan lára ọmọ olóògbé yìí ó ti jáde síta o, ó jẹ́ ká mọ ìdí èyí tí ẹbí kan kò sí yọjú sí bàbá Suebebe. Bó tilẹ̀ jẹ́ wípé kí bàbá yìí ó tó dolóògbé, wọ́n ṣàlàyé irú ìgbésí ayé èyí tí wọ́n gbé nígbà tí wọ́n wà ní Ṣàngó Òde, débi wípé iye àwọn obìnrin èyí tí wọ́n bímọ fún wọn, wọ́n láwọn ò lè kà á, ẹ̀yin èèyàn. Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ìkan lára àwọn ọmọ bàbá yìí ó ti jáde o. Ó jẹ́ kí àwọn èèyàn mọ ìdí tí àwọn ò fi yọjú sí bàbá yìí ní gbogbo ìgbà tí wọ́n wà láyé. Arákùnrin yìí jẹ́ ká mọ̀ wípé bàbá Suebebe gangan fúnra ara wọn ló sọ fún àwọn ẹbí wípé wọn ò gbọ́dọ̀ yọjú sí wọn. Arákùnrin yìí tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó sì tún jẹ́ kó yé wa wípé ṣe ni ìran jáde sí i wípé kò gbọ́dọ̀ yọjú sí bàbá tó bí i lọ́mọ. Ìdí nìyí tó fi jẹ́ wípé kò yọjú sí bàbá yìí títí tí bàbá yìí fi wọlé lọ. Ẹ̀yin èèyàn mi, mẹ́wàá ń ṣẹlẹ̀. Arákùnrin yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ títí débi wípé ó jẹ́ ká mọ̀ wípé ìyá tó bí òun lọ́mọ àti ìyá bàbá rẹ̀ òun ló tó ń dàgbà. Ó ní ìyá tó bí bàbá Suebebe, ó ní iṣẹ́ ọmọ ọ̀dọ̀ olóúnjẹ òun ló ṣe tó fi tó òun àti àwọn ẹ̀gbọ́n òun àtàbúrò òun ló fi tọ́ àwọn dàgbà. Ó ní ó ṣeni láàánú pé bó tilẹ̀ jẹ́ wípé àwọn tiraka títí káwọn tọ́jú ìyá yìí bí ìyá yìí ṣe tọ́jú àwọn. Wọ́n ní ṣùgbọ́n agbára ò sí fáwọn títí tí ìyá yìí tó fi ayé lẹ̀. Ó ní ṣe ni bàbá Suebebe ó ní kò tọ́jú ìyá yìí, bẹ́ẹ̀ sì náà ni kò tọ́jú àwọn táwọn jẹ́ ọmọ rẹ̀ gangan fúnra ara wọn. Ó ló ṣeni láàánú. Ó ní nígbà yé bàbá àwọn, ó ní ṣe ni bàbá yìí máa ń ṣayé káàkiri tí wọ́n sì máa ń gbé oríṣiríṣi obìnrin gẹ́gẹ́ bí bàbá Suebebe báwọn gangan ṣe sọ pẹ̀lú ẹnu ara wọn. Ẹ̀yin náà gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá Suebebe kẹ́rì wípé nǹkan ń bẹ. Kódà kò sí àní-àní ọmọ bàbá Suebebe ní bẹ́ẹ̀. Má ti ká tí ìwọ tí a fẹ́ wò rẹ̀ jẹ́ kí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yín pẹ̀lú bàbá ẹ̀jẹ̀ àmọ́ báwo ni ìrìnàjò ń ṣe rí ẹ̀rí bàbá sọ̀rọ̀. Ẹ ṣe gan atọ́kùn. Ṣe rí Bagan yẹn níwájú bàtà ìpèjẹ rọ, Bagan yẹn ní agbára gan. Mo jẹ́ ọmọ kan tó jẹ́ pé ìyá tó tọ́ mi, ìyá bàbá mi ni mo mọ̀, àti ìyá àti bàbá. Torí pé wọ́n jìyà gan lórí mi. Iṣẹ́ tí wọ́n fi tọ́ mi lọ sílé ìwé pẹ̀lú mi àtàbúrò mi, mo believe ẹ̀ bọ́ kọ́lọ́n bá mi forí jì ìyá náà. Wọ́n ti dẹni tí wọ́n ti bá wa, wọ́n ti fi kú ṣàgbà wa. Torí pé àwọn mo fẹ́ lè sọ pé kó wa gan náà gbà kú. Kò sí àyẹn jìyà gan lórí wa gan. Fẹ́ pé ọmọ ọ̀dọ́ alámọ̀lá náà ṣe tó dẹ̀ jẹ́ nǹkan bí ẹ̀dùn ọkàn fún mi. Mo mọ̀ kọ́rọ̀ tí mo ń sọ àbúrò bàbá mi náà máa rí tó náà dẹ̀ lè jẹ́rìí sí torí pé òun náà ó ṣiṣẹ́ ju tiẹ̀. Ìyá yẹn ò fi bàkan gbádùn ọmọ ẹ̀. Ó dẹ̀ jẹ́ torí mo gbàdúrà fọlọ́run pé ó wù mí kí mi ṣe fún ìyá yẹn. Bọ̀ mi ò ní orí ọ̀fẹ́ láti ṣe fún mi. Mi sọ̀rọ̀ ní bọ́ Ọlọ́run ló ní dédé lọ́dọ̀. Ó dẹ̀ ṣe ń dùn mí, nǹkan tó máa ń jẹ́ nǹkan tó máa ń gbóúnjẹ lójú mi tí n bá rántí pé nǹkan sí mi àtàbúrò mi Ayọ̀ àjìyà gan lórí ìyá yẹn náà because káwọn náà afẹ́ kí ìyá yẹn náà jẹyàn ó dẹ̀ gbádùn wa nǹkan tó bá wà ò lè ṣe káwa ṣe fún. Bọ̀ Ọlọ́run ò fún wa ní orí ọ̀fẹ́ láti ṣe tí ikú fi ọlọ́jọ́ fi dé. Dáàdì mi jẹ́yàn kan tó jẹ́ pé wọ́n bímọ bọ̀ mi mọ́ lifestyle wọn lóun táìmì yẹn wọn wẹ̀yìn ọkàn ṣe big man bọ̀ mo dẹ̀ pé wọ́n ti bí wa so àwọn náà káwọn náà tún ara wa bí. Èmi àti dáàdì mi ń sìn àti pé mo àfojú kanra that was 1998. Then I àfojú kanra 1998 and I was give thanks to God I'm not dead. Èmi náà ti di family man. Just be say the plan I have for myself mi ní
most opportunity to become that kind of person. Then the foundation, I don't want my own kids to experience that in life. I'm working so hard for myself. Even though when I even hear about my incidents, my daddy incidents, I was in pain. Like, for me to say this old man taking good care of us, at least now we can even bring it up. But so, one kita one can be more money. I'm one yawa ni koni mo le sọ pé mo wish láti ṣe, but kò sí orí ọ̀fẹ́. Àwọn náà gbìyànjú ni because àwọn náà tó sáré lọ fídíò wa kan ṣe gbogbo ẹ̀. So, popsi jẹ́ ìyànkan tó yẹ pé wọ́n dinú, wọ́n lè máa take decision látọwọ́ àwọn pé nǹkan báyìí ni wọ́n fẹ́. Tọ́mọ kan bá sọ̀rọ̀, wọ́n máa ó ní mo ṣe máa ń búlé ẹ̀ bọ̀ pé kí wọ́n fi ń yẹ̀yẹ́ wọn ọ̀rọ̀ bá kún ọ̀rọ̀. Popsi mi lè sọ pé owó wọn ó wà ní owó primary school ni. But ìyẹn ti ṣẹlẹ̀. Ká ṣe máa dúpẹ́ fọ́lọ́run náà pé èmi náà ni mo ṣe lórí ọ̀fẹ́ tí mò ń sọ̀rọ̀ báyìí. Mo dẹ̀ tún dúpẹ́ fọ́lọ́run pé egun tó jà wọn kò já èmi because èmi rí owó fi tọ́jú àwọn. So I give thanks to God. Bàtí kí ní incident ṣẹlẹ̀ wọ́n pè mí wọn bá ti mú lágbára mo ṣe pé nǹkan tí mo ní lélẹ̀. So last born wọn gan ó wà weakness ìwọ̀n ọ̀rọ̀ tí mo sọ ń sìn tó bá gbọ́ gan náà lè sọ wọ́n náà tún ti lórí ẹ̀. Ẹ̀yin tẹ́jẹ́ atọ́kùn náà ni mo lè sọ pé a máa fi ọpẹ́ fún ẹ̀yin àtọ́lọ́. Ọlọ́run lè fọpẹ́ fún Ọlọ́run lè fọpẹ́ fún inú ìrìn àjò yìí ṣèbí aráyè lọ sílé ìwé nínú ẹ̀ tàbí ìwé mélòó lẹ́ráyè kà. Mi gbọ́dọ̀ parọ́ mo lọ sí school mo finish secondary school but higher institution mi ni mi kò sí orí ọ̀fẹ́ mọ́ mo fi space yẹn lẹ̀ fún àwọn younger one which is my younger one so immediately mo struggle just to make them become something good but along the line náà ẹ̀wọ̀n náà school ti di very ti tẹ́ pé tẹ̀yìn ọba lówó lọ́wọ́ sí àti kàwé wà very hard. Ti wà lẹ̀. Èmi náà dẹ̀ ni mo ti lọ́mọ so àwọn kálukú náà kàn struggle pé kákan ṣàkàkọ́ máa ń kébé àkàn wà lásán tí ò ní lè fi kankan kọ́ kankan. Ká tó kọjá sí ìlú Ìbàdàn jẹ́ kí n bèrè lọ́wọ́ yín nínú àwọn ìrírí tẹ́rí nígbà tí wà kékeré èwo làwọn tó yẹ kó bí méjì ti pé sí rere tí ẹ lè gbàgbé àti sí ìdàkejì. Ẹ wo ẹmu mi rántí nígbà tí màmá tó bí dáàdì mi wà láyé wọ́n sickness yẹn wà very serious tó jẹ́ pé mo mọ̀ pé Ọlọ́run ló ní ẹ̀mí ìyá yẹn ìgbàdà àbúrò mi yẹn Ayọ̀ agbìyànjú gan àti bọ̀dá bè. Ṣé ọmọ ìyá nìyẹn àti Ayọ̀ yẹn? It's my same mom same dad so bọ̀dá bè tí mo dárúkọ yẹn òun ni last born àwọn dáàdì mi I try as much possible just to make that woman dey very okay then I have a little opportunity to hear from my dad then I give my dad a call even though one of my best friend is the one have phone that particular time I don't have phone I'm phoneless. That was early, let's say 98/99. So the guy used her own phone to call my dad. My dad promised that he wanted to do something. So daddy me one of she wanted to say for what? When they came wa account number, mo phone account number, but tí mama rí owó yẹn bó lọ́la. Mo dẹ̀ rí ní rí pé mo pé nǹkan tí ma pass through lé ayé ni. But pé ìjọ kan wà tí mo ti ara bàbá yẹn rí dùn. Ìwọ̀n yẹn kí n parọ́ tán mo kò yẹ kí bóyá mo ń rojọ́ mọ́ wọn àbí bákan méjì o wọ́n ní tọ́lọ̀ bá kọ̀ọ̀rọ̀ èèyàn sọ tí wọ́n sọ pé family ò wá wọn family try títí wọn bọ̀ bàbá gangan ni kò go straight forward. Nínú ọ̀rọ̀ màmá tẹ̀ ń sọ rẹ̀ mú pé ẹ̀ sọ̀rọ̀ girama pé kẹ́kẹ́ girama yẹn nǹkan tó tẹnu wọn jáde fún wa ní fún pé màmá ò yá nǹkan tí màmá yẹn sọ ni pé káwọn máa jọ Dayọ̀ which is ọmọ títí wọn ọmọ làwa pé ká máa jọ Dayọ̀ pé kò tọ́jú àwọn pé káwọn máa ṣe ọmọ tí ò ní tọ́jú òbí ẹ̀ mo sọ fọlọ́run pé Ọlọ́run ní ṣe wá bẹ́ẹ̀ bọ̀ mo máa ń sọ ikú tó bọ́lá jẹ́ ni ikú tó mú ẹ̀mí ìyá yẹn lọ ni ká ní ìyá yẹn wọ àbá ẹ̀ inú mi máa dùn nípa tí ń sọ̀rọ̀ ìyá yẹn náà máa kí mi lẹ́yìn bọ̀ Ọlọ́run ti jẹ́ kí ìyá yẹn fi kú ikú Ọlọ́run ti gbà lọ́wọ́ Ọlọ́run ti fún wa náà ló gbà. Láàrin àwọn àsìkò yẹn náà tí bàbá òbí yẹn wọ̀ náà ni. Bẹ́ẹ̀ni. Ọjọ́ tí mo lè sọ pé bàbá mi dùn wá nínú níjọ́ yẹn náà ìṣòro ló gbé wọn wá ọmọ tí wọ́n pè that was bàtí popsi sick ìpè ṣé bàbá ẹ̀ ni àbí báwo náà ṣe jẹsẹ̀ tó ní bàbá tòun nípa wọn fẹ́ yá àti tòun that was 1998 Káyọ̀dé 1998 náà bí ọmọ yẹn wọ́n ní incident kan tó ṣẹlẹ̀ pẹ̀lú ìyá ọmọ yẹn wọ́n ní tí wọ́n bá rí àwa ìyá ọmọ yẹn ò lè bí ní wẹ́rẹ́ ìyá yẹn gangan ló jẹ́ atọ́kùn torí mi ò fẹ́ lọ ká ní mo rí báìbù mo lè fi báìbù búra mi ò fẹ́ lọ ìyá yẹn ló ní pé ká lọ pé ká ti ara àbá yẹn ká jàre ẹ̀ a lè lọ ìyàwó yẹn dẹ̀ bí wọ́rọ́wọ́ tí ò sí nǹkan kan ìkúnlẹ̀ ayọ̀ ni mí gan ni mo mú lọ sọ́sìpìtì bọ̀ inú bàbá mi dùn jọ yẹn pé ó fọwọ́ ra wá lórí pé àwọn ọmọ òun o
wọ́n sọ ìpínlẹ̀ fún wa torí mi ti gbọ́njú dáadáa ń gbà yẹn kò sí nǹkan tó lè sọ lẹ́yìn mi tí mo ìyá yẹn gbọ́n ló dé sọ fún mi kó tó di pé mo tẹ̀lé wọn lọ àbúrò mi gan sick táìmù yẹn ní pọ̀ sí mi dẹ́nu gbà exactly táwọn wá wọn ti and kò ju between that 1 year dáàdi mi dá wa padà sí Ìbàdàn so mi wàá mọ nǹkan táwọn náà fèsì nígbà yẹn o tí wọ́n fi dá wa padà bọ̀ ṣàmọ̀ pé táìmù tí mo lè ní mo ní tí mo rí ìdùnnú pẹ̀lú bàbá mi that was then bọ̀ láti gbà yẹn báyìí àfojú kanra mọ́ lẹ́yìn orí fóònù àbí kí n rí inú fíìmù but to prove pé bàbá mi gan ni ó máa ń jẹ́ nǹkan láti fi sọ fáwọn èèyàn pé mo fẹ́ fi yan gan lójú àwọn èèyàn ó máa ń jẹ́ nǹkan bàjẹ́ fún mi kọ́sẹ́ ní tí mi rí dùnú látàrí. àwọn èèyàn kan ò ní báyìí gbọ́ àbí. tí bá sọ wọn bí níbo mi bọ̀ táwọn.